kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi èmi ọmọ yín Sunday Igboho mo kí ẹ̀yin brọ́dà mi sísítà mi káàkiri all over the world èyí ní 28/6/2026 ọ̀pọ̀lọpọ̀ rúmọ̀ ti lọ lóríṣiríṣi òmùdé àsìkò sọ fún ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ mi káàkiri pé àlàáfíà ni mo wà àwọn ọmọ tó ṣe léṣe wọn ti wà ókè so ẹ̀yin bàbá níbí náà bá tẹ́lá sọ ẹ̀sùn òbí kan lè kan náà ó dìgbà tó gbogbo àwọn kòròrò ajínigbé tó ń dà wọ́n yẹn láàmú lórí ilẹ̀ wa tán bá kúrò tán láàbò sílẹ̀ pẹ̀lú wọn ní mo rẹ̀ fún ẹsẹ̀ ìtẹ́kùn. ẹ̀yin èèyàn òṣùpá kọrin ó ní òròmọdìyẹ láàrin àṣà ọmọ ọlọ́mọ láàrin èrò ṣe ti rí báyìí olóyè Sunday Igboho àti àwọn ìrù ẹkùn security network àwọn náà lẹ́ ń wò nínú igbó yìí o nínú igbó kìjikìji wọ́n ṣàfẹ́ make sure pé àwọn ọmọ táwọn ará ibi jí gbé àwọn gbọ́dọ̀ kó wọn padà ẹ wá wò ó ṣe ti rí wọn náà báyìí ṣẹ́yìn èèyàn ṣe ti rí wọn now àwọn kan wá ń pe eléyìí ní content creation nítorí ìjà ìlara wọ́n ní olóyè Sunday Igboho pé ó ń create content ni ṣé content lélẹ́yìí lójú tiyín ẹ̀yin náà tẹ́ ẹ̀ ń sọ pé olóyè Sunday Igboho create content ẹ̀yin náà ẹ̀ wọnú gbó kẹ́ ẹ̀ lọ create content tiyín anyway kí n má waste time nítorí pé àwọn videos ṣì wà tí màá fi hàn yín nínú videos tẹ́ ń wò yìí ẹ make sure wípé ẹ wò láti bẹ̀rẹ̀ títí dópin ẹ má tún gbàgbé ẹ wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí ẹ click lé subscribe button yẹn fún wa ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ lágbára Ọlọ́run o. ọ̀tá ilẹ̀ Yorùbá ó ní bá Gani Adams ọ̀tá ilẹ̀ Yorùbá àwọn tó fi bàbá yẹn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wọn ò rò dáadáa bàbá ẹ̀ ọ̀tá Ìgbòho tó fojú wọn tó yẹ kí Ìgbòho sá fún bọ́n ó ní Gani Adams kí ni mo fi sọ bẹ́ẹ̀. a máa gbé kámẹ́rà káàkiri ṣé wọn nìkan lọ́lọ́run dáyé fún ni ṣé wọn nìkan lálágbára ni Sunday Igboho ṣàgbéjẹmọ́wọ́ òde ò padà dé wọn gbé ń bágò kúrò lórí ẹ òsàn tó bá dé o máa wọgbó òde ò wọgbó mọ́ òun béèrè àpòrúfà tí ibà Gani Adams ń béèrè láti joy tí wọn ta dẹ̀ mọ́ pé ó nídìí ìwọ́de náà ń béèrè lọ́nà federal government. ní èèyàn ẹ rí i pé àṣírí ti ń tú báyìí lára àwọn tó tẹ̀lé ibà Gani Adams náà ló ti ń ṣàlàyé ìdí tí àwọn OPC tí wọ́n fi gba ti olóyè Sunday Igboho ẹgbọ́n nǹkan tó kọ́kọ́ sọ ó ní olóyè Sunday Igboho ṣé wọ nìkan lálágbára tó wà láyé ni ṣé wọ nìkan lálágbára tó wà láyé ni ó tún wá tẹnu bọ̀rọ̀ ó ní lẹ́yìn ìgbà tí olóyè Sunday Igboho tó ní freedom tán pé olóyè Sunday Igboho wá ní pé kán fóun ní approval láti wọgbó lọ láti lọ dojú ìjà kọ àwọn bandit pé àpúrúfà yìí ni ibà Gani Adams ti ń béèrè lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì tipẹ́tipẹ́ tí wọ́n fún pé olóyè Sunday Igboho náà ó tún wá ń béèrè lọ́wọ́ ìjọba ẹ gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ọ̀tọ̀ ní Sunday Igboho ọ̀tọ̀ ní Gani Adams kí ló wá fa ìjà nínú ọ̀rọ̀ yìí ẹ wò tí n bá fi fídíò yìí lẹ̀ tán tẹ́ ẹ bá rí arákùnrin nígboro ẹ fẹ́ lè yọ ẹgba tí pé kẹ́ máa nà ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa ká tùjọ wò síwájú sí i ẹ má gbàgbé ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe lágbára Ọlọ́run ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ ẹ ò ní fi roko lọ́gbà ẹ̀wọ̀n o. kò lẹ́nu àná sísìn commissioner of police ní Ọ̀yọ́ state ó sọ pé òun wọn sọ pé wọ́n debunk ọ̀rọ̀ tó sọ wípé òun mọ̀ ń pa ọ̀rọ̀ rescue operation tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn chairman tí ìlú Ìgbòho wà lọ́ndà ẹ̀ chairman local government the executive chairman of the local government maybe ẹgbẹ́ chairman orí lókè or something like that òun náà ti kọ́ masa láti debunk ẹ̀ kí ló dé tó fi jẹ́ pé ọ̀rọ̀ irọ́ yìí náà ló fẹ́ máa fi trend sórí tó bá ṣoògùn òkìkí tó bá ń jẹ́ fún ẹ má tún pé àwọn ọmọ ìyá ẹ má pè wọn lọlẹ má mú wọn má pè wọn lọbọ kódà òun sọ fún wa pé àgọ pé gbogbo ọmọ Yorùbá gbọ́ pé àmọ́ àǹtí ṣe pé damage control ló ń ṣe bẹ́ẹ̀ náà ló yẹ sọ ní ti ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń bàdàn ní ti àwọn ti Adélábù bẹ́ẹ̀ náà ló sáré jáde síta pé ìwọ ló lọ mú àwọn ìwọ ló lọ rescue whereas àwọn police department wa Nigerian police force ló lọ ṣe operation yẹn successfully until táwọn ìjọba àjọ iléeṣẹ́ ọlọ́pàá ti Ọ̀yọ́ state kan tó wá dìbọn kẹ pé irọ́ òun mọ̀ kankan pa ẹ̀ ó ti gbé propaganda ẹ̀ sókè náà bẹ́ẹ̀ náà ló ń lo AI pẹ̀lú inspector general of police láti fi ṣe kíni láti fi tara ẹ̀ content creator ní ẹ̀ náà Sunday Igboho
yé tọmọ yẹ káàró òjìrè yé tọmọ àwọn ọba aládé mọ́ a kì í ṣe ní tó lè tàn. Ó dáa tó bá jẹ́ pé wọ́n ló lọ rescue àwọn èèyàn ẹ ti ẹ̀ gbé fọ́nrán kan jáde níbi tó ti lọ ṣe operation yẹn. Ṣé nígbà tó bìsì fẹ́ lọ mú wákìlì ṣé wọ́n rí fọ́tò kan àbí wọ́n rí fídíò kan tí gbogbo orí tí wọ́n ṣe tó lọ sẹ́bẹ̀ ọ̀nà tó lọ́wọ́ pẹ́ẹ́sì ọmọ kékeré Fúlàní kan pé kínní àbí nǹkan kan tó lọ́ ń fọ̀rọ̀ wẹ́ ọmọ kékeré lẹ́nu wò lẹ́bẹ̀ẹ́ gbó. Gbogbo gbọ́dọ̀ gbé kámẹ́rà yìí náà ni o gbọ́dọ̀ show náà ni o gbọ́dọ̀ ṣe content creator ní ẹ̀ náà. Ìwọ ń ṣe ni tí èèyàn lè òyìnbó ọmọ Yorùbá ò ní tilé toko Sunday Igboho fẹnu gba nation fẹnu gate fẹnu dáràn kò ń ṣe ni tí èèyàn lè gbẹ́kẹ̀lé ilẹ̀ Yorùbá. Tó bá lè kàjọ́ làwọn kan àwọn institution kan bí wọ́n ṣe lè sọ̀rọ̀ toro ti fẹ́ kó gbogbo ẹgbẹ́ má bẹ́ o ti fẹ́ máa lo ìpè gbogbo propaganda tí wọ́n pẹ̀lú àwọn bloggers yẹn lọ nítorí àwọn olóṣèlú tó ń lo ẹ̀sìn you are a politician damage control tó fẹ́ máa ṣe ló fi gbọ́rọ̀ ní security pọ̀ ọ̀rọ̀ Yorùbá nation olùlẹ̀ o scam àwọn èèyàn lọ ní òde ò padà dé wọ́n gbé ń bágò kúrò lórí ẹ̀ òsàn tó bá dé o máa wọgbó òde ò wọgbó mọ́ òun béèrè approval tí ibà Gani Adams ń béèrè láti joy tí wọ́n ta dẹ̀ mọ́ pé ó nídìí ìwọ́de náà ń béèrè lọ́wọ́ federal government ó ń béèrè lọ́wọ́ state government ó wọ̀n fún ẹ kò sọ káwọn èèyàn máa bú ibà Gani Adams. Sọrí gbogbo tí ń jẹ́ tọ́lọ́hún tó bá sọ pé omi àlàáfíà lè Yorùbá nítorí nǹkan tó fẹ́ jẹ nítorí nǹkan tó fẹ́ jẹ ló fẹ́ máa fi da àlàáfíà omi ilẹ̀ Yorùbá rú ìwọ náà ní nísìnyí Sunday Igboho. OPC lèmi led by ibà Gani Adams a máa gbé kámẹ́rà káàkiri ṣé wọn nìkan lọ́lọ́run dáyé fún ni ṣé wọn nìkan lálágbára ni Sunday Igboho ṣàgbéjẹmọwọ́ ètò ọmọ Yorùbá ètò ìran Yorùbá ìbọn ìran aládé ni wá ká má dènà pẹ̀lú láti bí ìgbà díẹ̀ ní ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí ló ti ń ṣẹlẹ̀ ní agbègbè Ìgbòho ní Ọ̀yọ́ state èyí tó wá ṣe ní láàánú lẹ́nujọ́ mẹ́ta ní àná sísìn ó ní wípé ó lọ sí ìlú ẹ̀ òun gbé kámẹ́rà òun lérí fún àwọn èèyàn òun sọ̀rọ̀ ṣàkàṣàkà wájú ọlọ́pàá DPO tó wà ń bẹ̀ ó pẹ́ wọn Fúlàní tó wà ń bẹ̀ jọ pé tí wọ́n bá tó bá pẹ́ àsìkò gbà kan ni wàá máa ti kó bọ́n wàá ti pa gbogbo àwọn èèyàn nù pẹ̀lú kámẹ́rà. Àwọn èèyàn tó wẹ́kọ̀mù ẹ̀ ńgbà tó ń pọ̀ nínú ìlú ẹ̀ àwọn ọlọ́kadà tó ṣátà tó wẹ́kọ̀mù ẹ̀ wọlé nígbà tí ọ̀rọ̀ kó fún wọn ní ultimatum 2 hours ìpè kí wọ́n release àwọn tí wọ́n kó àwọn fídíò yẹn ló wá ń lò kí wọ́n sọ pé propaganda Ìgbòho ti lọ gba àwọn èèyàn lẹ̀ sọ̀rọ̀ ojú ayé ẹ̀ ló dé nǹkan tó tó Sunday Ìgbòho yẹ fi gòǹgò fà á a dẹ̀ ti sọ fáwọn èèyàn pé ọ̀tá ilẹ̀ Yorùbá ó ní bá Gani Adams ọ̀tá ilẹ̀ Yorùbá àwọn tó fi bàbá yẹn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò wọn ò rò dáadáa bàbá ẹ̀ ọ̀tá Ìgbòho tó fojú wọn tó yẹ kí Ìgbòho sá fún gan ó ní Gani Adams kí ni mo fi sọ bẹ́ẹ̀ náà látijọ́ sátọdé láti rí bó tẹ̀ tí mo jẹ́ pé Friday ni Ìgbòho ti lọ látijọ́ sátọdé láti rí pé Ìgbòho ń ṣe fitafita lórí social media tí gbogbo wa ń rí tí Mr. Wisdom tó post gbogbo tó ń ṣẹlẹ̀ ọba Ìgbòho ló pè Ìgbòho ọba Ìgbòho kọ̀ọ̀kan yọ lóhùn tó parí Ọ̀nà Kakanfò tán nílọ́yọ̀ọ́ tó ló ti mọ̀ pé kò wúlò ó mọ̀ pé social media Kakanfò ni ó mọ̀ pé Kakanfò ká pé press jọ ká máa sọ̀rọ̀ ní ó mọ̀ pé cowards Kakanfò làwọn ní sọ́kò pé ó pè Ìgbòho tí ò tó lọ́wọ́ tó lẹ́sẹ̀ tó ń rò pé ọmọ kékeré ọmọ wo ni tọrọjú ọmọ wo ló fi ń wo Ìgbòho ó pè Ìgbòho pé wá gbà wá ọmọ ìlú yìí ní ẹ o wá ṣàánú wa o bó tiẹ̀ fi kò jẹ́ pé gbogbo àmọ́ pa ní Kakanfò tó dẹ̀ lóhùn ní 5 million ọmọ ogun lọ́wọ́ 5 million warriors fún kúkú clear fún wa bí gbogbo wa rí now Ìgbòho wá dìde ó ṣe gbogbo tó ṣe yẹ gbogbo wa rí the first person tí màá kọ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ó lọ́mọ lẹ́yìn Ìbà Gani Adams ẹgbẹ́ tó sọ ó ní fídíò yẹn ti pẹ́ ó ní fídíò 2021 ní ó kọ́kọ́ discredit fídíò yẹn ó rí báwọn èèyàn mú fact wá pé ó ṣẹ̀ṣẹ̀ lẹ̀ ni wọ́n fọ lẹ́nu bẹ́ẹ̀ nígbà tó máa yá wọ́n tún gbé propaganda mi dìde ó ní fídíò tẹ́gbọ́ yẹn Ìgbòho lọ́lọ́ plant àwọn èèyàn àṣẹ́ṣe ọ̀tayọ̀ kì í ga ayọ̀ ń káwé lára ó wà ṣe sorry ẹ́ Ìgbòho ìwọ náà
ó kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. Why are you wọlúgbó lawyers? Why now? Yẹ́n tí wọn náà wọlúgbó lọ tó lọ bá Fúlàní. Why? Wá fún wọn lẹ́wọ̀n jẹ́ kó máa jí wa gbé Ìbà Gani Adams prepare lọ́wọ́. Àbí ó gbogbo bá Ìbà Gani Adams prepare lọ́wọ́ láti over 6 years 5 years sísè not prepare láti 21 not prepare. Wọ́n retí káwọn gọ́fúnọ̀sì fáwọn ní àkùfà ìfẹ́lá gọ́ọ̀mẹ̀ntì náà dẹ̀ kún wọn lákùfà pé yá àwọn ọmọ ìlú mi torí odidi president láyé kò ní fún yín lákùfà pé ó yẹ lọ pa Fúlàní láyé ó bá ṣe káàbọ̀ náà máa sọ sínú dustbin ṣùgbọ́n ní bàbọ́ tó bá mọ ọwọ́ wẹ̀ àgbàgbà jẹun inú Ìgbòho ṣe ń gbà tó dé Ìgbòho kó security jọ ẹ bá wa professor ìyẹn dẹ̀ fún lófin DSS fún lófin n tí kò fi security ẹ̀ ṣe rí o bá wa fi pa insurgency ni o àfẹ́ gbọ́ security mọ́ ni o nígbà tó rí kó ti rẹ́dì wọ́n fún go ahead kódà tún fún ní federal ọlọ́pàá àwọn federal ọlọ́pàá tó ń tẹ̀lé nínú fídíò tí mo ṣó lọ́sọ̀ yìí jọba bá mi tún ṣú ẹ láwọn méjì kan bí mẹ́ta tí wọ́n wọ jákẹ́ẹ̀tì tó máa ń bá wọnú ibi tó bá máa wọ̀ àwọn federal police nìyẹn bọ́n ṣe wá tàná wà nulẹ̀ pẹ̀lú ẹ̀ èmi bá wọ̀ wọ́n tó ń wà wọ́n lẹ́wọ́ yìí àwọn nì ẹni FBI ló wà lára wọn Federal Bureau of Intelligence bóyá FID lẹ́ni Federal Intelligence Clinical Department FID ẹ̀ẹ́dẹ̀ẹ́rì lógo ọlọ́pàá erin ẹ máa rí lógo ọlọ́pàá Nigeria Police Service Police Force ẹ máa rí láraṣọ wọn ẹ wo lógo yẹn nítorí òkú ṣe ń parọ́ nìyẹn àbí kì í ṣàṣọ ọlọ́pàá lẹ́wọ̀ yìí bá mi zoom ẹ̀ náà má ti gbé máa yẹn kúrò apá òun ni ti máa yẹn lógo máa yẹn wà bẹ́ẹ̀ tẹ́ FID yẹn ń bọ̀ lára máa yẹn ní máa tó wà lẹ́yìn yẹn ẹ̀ ń fẹ́ àwọn Federal Police torí pé ìjọba òfìfò ó lẹ̀ tó máa dá ṣe é FID yẹn lẹ ní lógo lápábí báyìí ẹ máa rí lógo pólísì lápábí kò dá ṣe ó lọ́wọ́ ìjọba ní kò dá lọ inú igbó lọ Ìgbòho wá dìde ó wá lọ inú igbó Ìwọ̀ odindi igbó Old Ọ̀yọ́ Park tó jẹ́ pé ó yẹ kó máa fi bẹ̀ ṣe tourism Fúlàní ló occupy gbogbo ẹ̀ inú Ọ̀yọ́ àtijọ́ Fúlàní ló occupy ẹ̀ ilẹ̀ Yorùbá ló wà ẹ wá sọ bẹ̀ ní igbó ẹ̀rù jẹjẹ igbó Ìwọ̀ ẹni bá wọ bẹ̀ Fúlàní á fi lánu tó bá jiyàn gbé bẹ̀ náà gbé yàn àwọn ọmọ yàwọ́ ta bẹ̀ náà gbé wọn sá lọ Ìgbòho wá ẹ wo ibi tẹ́ ẹ wò tó dàbí ìgboro yìí ìrìn 30 minutes ni wọ́n ti rin o kọ́ tó dé àárín inú gbọ́dọ̀ ẹni tí wọ́n kọ́ gbogbo settlement yìí sí ọ̀dọ̀ àwọn Fúlàní lẹ́wọ̀n yìí inú ilé wọn ni tí Ìgbòho invade tẹ́lá wọn tó kó jáde bẹ̀ kò ṣe sọ wọ́n lọ kọ́lé wọ́n fi igbó almost ibi tí wọ́n máa fi ọ̀kadà tó máa fi 30 minutes rìn how many kilometers lẹ́gbẹ̀ẹ́ yẹn inú gbó sí ibi tí wọ́n rìn tẹ̀tọ́ dé yìí 30 something minutes ẹ bá gbọ́nù fídíò yìí wọ́n ṣe máa ní complete fídíò yìí 30 something minutes ni wọ́n fi rìn kọ́ tó dé inú gbó táwọn Fúlàní wá ṣẹ́tù sí gbogbo inú gbó tẹ̀wọ́ yìí inú gbó Old Ọ̀yọ́ Park ni igbó ni wọ́n fi pojú inú gbó lẹ́nà máa gbà tí kẹ́ẹ̀fì dé kó sí ọ̀nà tó débẹ̀ dọ̀nà kadà lọ ẹ lè rí mọ́tò bẹ̀ ẹ lè rí Yorùbá Fúlàní ló ṣẹ́tù síbẹ̀ àwọn tó ń kúrò nínú gbó yìí wá gbé àwọn èèyàn nígboro lẹ́wọ̀ yìí Ìgbòho propaganda ni serious èsè kìíní kan now àwọn ọmọ Gani Adams wá dìde gbàrà tí Ìbà Gani Adams rí ìrìn tí Ìgbòho rìn yẹn tó rí tútọ́ tó ti ń pa yẹn ara Gani Adams gbà mọ́ Gani Adams wá dìde ó wá àdírẹ́sì social media ó bọ́ sórí social media ẹ wá wò mọ́ bọ́ ẹ̀dẹ́ ẹ̀ka fún wa ó tó ṣe rí ó wá bọ́ sórí social media ló wá sọ pé èmi tẹ́ rí yo èmi kì í ṣọ̀lẹ o I am not a coward ó ní Yorùbá wọ́n á tí èèyàn débì kan wọ́n á yọ ṣẹ́ẹ̀kì wọ́n á tì yín lẹ́nu kan ni after Sunday Igboho rescue the people who were kidnapped by Fulanis in his hometown of Ìbà Gani Adams held a press conference. He held a press conference. He now said Yorùbá people know how to push someone into trouble. Àwọn Yorùbá mọ bí wọ́n ṣe ń tìyàn sínú igbó bó ṣe máa ń sọ̀rọ̀ ni mo ṣe ń sọ̀rọ̀. Àwọn Yorùbá mọ bí wọ́n ṣe máa ń tìyàn sínú igbó
wọ́n á sì ṣàpadà lẹ́yìn èèyàn and run away. Gbogbo ẹ̀yin tẹ́ wà bí everyone has known me from the very beginning that I am not a coward. Gbogbo ẹ̀yin tẹ́ wà bí mọ̀ mi láti lẹ̀ pé bí kì í ṣojo. But Yorùbá can really push you into trouble. Ṣùgbọ́n Yorùbá wọ́n lè fi yan sínú wàhálà. Òun dẹ̀ sá fún wàhálà, òun rẹ̀ ní wàhálà. I always say that we cannot enter the bushes without getting permission from the government. Mo ti máa ń sáti pẹ́ wípé a lè wọnú igbó kankan láì ṣe pé ìjọba wọ́n fún wa láṣẹ. Never. Rárá o, a lè ṣe bẹ́ẹ̀. I see some people asking. Mo wá láwọn èèyàn kan tí wọ́n béèrè nígbà tí Ìgbòho wọnú igbó. Wọ́n bá ń sọ pé what is the work of Ààrẹ Gani? Kí ni iṣẹ́ yìí bá? Kí ni bá ń ṣe? Bó ṣe máa ń pèrè ní àníbà. Kí ni bá ń ṣe gan? Níbo ni bá wà? I just say to myself, mo wá sọ fúnra mi pé I say to myself that these same people will push you forward and then abandon you. Ìbà Gani Adams said. Èmi náà wá sọ pé àwọn tẹ́lẹ̀ yìí wọ́n kàn tìyàn sínú wàhálà wọ́n wá sápadà ẹ̀wọ̀n bá wa. Gbogbo èèyàn mọ̀ pé láti bẹ̀rẹ̀ ayé mi ààrẹ kì í ṣọ̀lẹ. Mi ò dẹ̀ ń bẹ̀rù èèyàn ju Ọlọ́run lọ. Kò dẹ̀ sí nǹkan tó ń bọ̀ lókè. Ṣùgbọ́n ẹni tí yóò wá máa tì wọ́n máa kó máàmù Gani lé lọ́wọ́ ọ̀nà wa. Yorùbá wà láìpẹ́ yẹn ń tìyàn lé ìtẹ́sọ̀ kọ́ máa wá kí ẹ̀ máa ń pẹ̀lẹ́. Yorùbá wọ́n mọ̀ pé kí ni yóò ṣe wọ́n á fẹ́ tiẹ̀ sí i. Wàá rò báwo tó tiẹ̀ sí i wọ́n nífẹ̀ẹ́ ní ọ̀dọ́ bẹ́ẹ̀ kó há mi. Àwọn lọ́yà ló wà ní ìjókòó yìí. Ẹ jẹ́ sọ́rí Yorùbá. Ṣé Gani fáyà ní nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ security in Lagos State tí gbogbo ìwà yé lóbi lórí ṣé Gani fáyà ní sọ̀rọ̀ gbogbo mi ó ní Gani if you don't stop this your participation on the issue of security you will be in trouble. Ṣé Gani fáyà ní say you people will be in trouble. Àwọn ọ̀rọ̀ mẹ́ta ni ṣé Gani fáyà ní sọ fún wa rántí lè nílé ó dẹ̀ ṣe. Ó ṣe wọ́n wa lára nǹkan mẹ́ta bàbá yẹn máa ń wò pé àkàndọ̀ ló lọ nǹkan mẹ́ta bàbá yẹn sọ fún mi. Bàbá yẹn sọ̀rọ̀ yẹn fún mi pé oṣù mẹ́fà we started witnessing that problem. The problem started arriving in our south. Díẹ̀. Ọ̀rọ̀ security bá involve. Alágbára náà ní ọ̀rọ̀ security bá involve tí a gbà kúrò lọ́wọ́ àwọn security agencies ó wà lára àwọn tó fa orúkọ OPC jẹ. So jẹ̀yà ní ológun tani tíṣà ẹ̀ àwọn ìyàtà ti jẹ síwájú òun ló ń gá ìlú wa báyìí. Ìwọ́n tó bá ti sọ pé kí làdé ṣe màdára àwọn tó wá tì wáyé. Ìmí tó bá ti ń sọ jù àájá máa fi inú ṣépè fún tó rọ́mọ̀ pé tó bá ṣe wàhálà láì pàṣẹ lọ́wọ́ governors. Ààrẹ ti kọ lẹ́tà yẹn kò ti kọ lẹ́tà sáà tó ẹni à collaborate 7 of February 2024 ló kọ lẹ́tà yẹn. Kò dẹ̀ copy all traditional rulers council of obas of every state including Kwara and Kogi ni o àti tí wàá kọ reminder ní May tó kọjá yìí. But Ọ̀ṣun state partially for the response. Ọ̀ṣun state governor partially for the response. Ẹ mọ̀ báyìí response ẹ máa wà wọ́n lóṣèlú o. Wọ́n wá pé gbogbo ẹgbẹ́ tí mo dárúkọ sínú southwest security stakeholder tó wà mẹ́rin. Wọ́n pè wọ́n wá pé OPC. Ọ̀wá èmi tí mo kọ lẹ́tà wọ̀ pè mí. Ìyẹn gbọ́ bẹ́ẹ̀ ni ẹ fi general lẹ̀ ẹ wá pè kọ́ lẹ́yìn. Ṣé strategy ti general mọ̀ òun nìkan lẹ́yìn mọ̀? Nínú ọ̀dẹ̀ wò wọ́n. Tí wàá tọ́ pé wọ́n ṣe kọ́ nítorí àdìsẹ́ kọ́ lọ́wọ́ nínú ọ̀rọ̀ bá lọ́wọ́ máa sọ wọ́n lẹ́nu. Wọ́n ní ṣètò ọ̀dọ̀ kọ lẹ́tà lọ́wọ́. Ṣùgbọ́n tẹ bá ṣe tó bá yíwọ́ nǹkan tá a sì ilé fídíò gbogbo ayé àrí torí èmi à sọ̀rọ̀. Mi ò gbàdúrà kó yíwọ́ torí gbogbo àwọn tó fẹ́ wò ìbọn mi ọmọ wa ni wọ́n kọ́ mọ̀ yẹn try ó ti take step. So àwọn gómìnà yòókù wọ́n ṣe dáadáa. Mo kí
the Nigeria Railway Corporation, Dr. Kayode Okoye-Fagami Ogari Ogbabe ìpìlẹ̀ṣẹ̀ tó lè lẹ́bàá lágbára ní ẹ̀láì Ogbabe Bagami Okabo. If anything happen now, nobody will call you. The pressure will be on our head. Two people that was working in this one, they won't call you. And look at what happened in Esinle, Orire, and Ogbomoso. Those people that was criticizing, kicking against state police. Nobody, I haven't seen one of their interview apart from Professor Falana, SAN. Say, no, it's not state police. Without state police, there is no way we can stop insecurity in this country. You do not run away because of a political issue. If you don't have your life and property being protected, you can't talk about politics. The first thing, protection of life and property. After that, we'll be talking of partisan issues. I'm sorry, me. Wọ́n máa gbógun tẹ̀wá ń sọ̀rọ̀ òṣèlú. Òṣèlú á lọ alájọbí ló máa kú. Àwa bíbá yìí nítorí pé security wà ń ta ni. Bí security wà sí ta, ìbọn ẹyọ tọ́tọ́ báyìí bó bá tẹ̀ lágbára wọn àkọ́kọ́ tẹ̀ gáì kó tó confront ẹni tó níbọn. So I commend National Assembly for now doing the job of good parliamentarians. Just begin. Anything is done to be rewritten in the book of history. Even we are holding here now, by tomorrow will become an history. And I appeal to the president, the commander-in-chief of armed forces, president of the Federal Republic of Nigeria, who quickly approve and sign the recommendation, not recommendation, the law from the National Assembly, and allow the government to start the process of recruitment or upgrading the structure they have in their disposal to state police, so that our community, our state can be secure. Charlie was asking me, why do you put security as a topic? I said that was what is trending now. That was what is happening now. That was what is affecting Nigerians. Almost every zone. Normally 3-4 months ago, we always say, we are not safe in the west, southwest. But what happened in Esinle, I'll bring another chapter to the history of southwest on security. And those who did not have the knowledge of history did not know how the constitution of Nigeria is being run. You say, kill Areshi. All the security and protection of state belong to state and federal government. You can't just intrude to it without the approval or the consent of the governors. You can handle the security of a street landlord association. Street. But when you are talking of a serious operation in the state, if you don't have a good relationship with the governor, if the governor did not agree with you, you will be in trouble. Lẹ́yìn bí bàbá ká sọ̀rọ̀ bí lẹ́yìn bí wàá kó èkú wọ̀ bí egun kó wá gbọ́pàá sọ̀dún dání kó wá pélẹ̀kẹ̀ síbi ìtòlóyè kó ṣẹ́gun ṣù ti kalẹ̀. Can you imagine what an effort? Okay. Ó sọ fún gbogbo ayé pé o kì í ṣe ọ̀lẹ accepted kò sẹ́ni tó tiẹ̀ bá gba ibà sọ̀rọ̀ kò tiẹ̀ sẹ́ni tó tiẹ̀ ọmọ ògbówó tiẹ̀ ráyè tiẹ̀ àwọn yẹn wà gbogbo tí wọ́n ń gbó lọ tí wọ́n wò pé ọ̀lẹ ní Sunday Igboho kò sí ìdí Fúlàní mọ́nú gbóyè ṣé kò ní di settlement ni but asabi jẹ́ka tí wọ́n ti gbọ́ pé Igboho ti dé ẹnu ọ̀nà Ọ̀yọ́ old park yẹn báyìí lè rí ọmọ òkókó nínú ìlú yẹn ṣé bẹ́ẹ̀ ni kò séèyàn bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ wọn bẹ́ẹ̀ tó ṣe kó wọn kó sá lọ wọ́n ti gbé nílẹ̀ wọ́n ti sá kúrò nínú ìlú yẹn. ànígbó igbó almost more than 30 minutes ni wọ́n rìn lórí ọ̀kadà tó débi tán dé tẹ̀lé yẹn èèyàn fi bó ṣé ìwà wọn dáa
ṣé ìṣesí wọn dáa ni wọ́n fi igbó tó yẹn bojú kan tó lọ sẹ́tù tá ní igbó definitely tí wọ́n bá ibi tí àwọn tó kidnap èèyàn ti wá nìyẹn ìtàwọn tó kidnap èèyàn ti wá nìyẹn kí wọ́n ṣe inú igbó tọ́wọ́ wọn bá mọ́ gbogbo àwọn tó criticize Ìgbòho ibi tí àwọn tó kidnap èèyàn lọ́yọ̀ state ibi tí wọ́n fi ṣe ibùdó sí ní Ìgbòho dé yẹn ló wà tẹ̀lé yẹn wọ́n ti kẹ́rù wọ́n ti sá lọ wọ́n ti gbọ́ pé Ìgbòho ti wà aráàlú ti ń bọ̀ wọ́n ti gbé lẹ̀ ìwọ ibà ọmọ ẹ̀dàgbàdàgbà kan tí máa sọ nọ́sẹ̀sì lẹ́nu ó wá dìde ó wá bẹ̀rẹ̀ sí ní instigate ọmọ Yorùbá against Sunday Igboho ó lè ní 419 ní iná ló ń pa ìwò bí wà ọlọ́pàá mélòó ló débi tó dé yẹn láti jọ ti ń dààmú báwọn fẹ́ gbà àwọn ọmọ yẹn lẹ̀ ojú ọlọ́pàá mélòó tó débi tí Igboho ti wà yẹn lọ́wọ́ tó dé yẹn ẹ wọnú ibi tó wà kò dẹ̀ dá ṣe that is nínú mi ti ẹ̀dùn kó ṣe kinní kan bó ṣe ṣe ló ń kárí rárá ẹ̀ torí ó lè dọ̀la kan kọ́ má fẹ́ wọ̀ ọmọ lọ́wọ́ ó lè dọ̀la kan àwọn olùtẹ́rí tó wà yìí ibi tó wà yìí ó tún ṣẹ̀ṣẹ̀ wọn lóore lọ́nà bẹ́ẹ̀ ó ní ó bá wọn gba ọmọ kan wá inú ilé tó wà bá mi fi inú ilé yìí nígbà tó gba ọmọ kan dé ní ọmọ yẹn kú sẹ́kún ó sì pa àwọn méjì nínú bẹ́ẹ̀ Ìgbòho dẹ̀ ń pa wọn ó tó fà tí mo fi wá sọ̀rọ̀ yìí màá ní tó play fídíò yẹn fún wa ṣe ká gbọ́ gbogbo àhùnjọ irọ́ tí àwọn ọmọ Gani Adams ń mú mọ́ Ìgbòho lọ́wọ́ yìí àwọn olóṣèlú náà wá lọ instigate chairman local government Ìgbòho ìyẹn náà wá sọ lágbàkàbà tó bá lẹ́nu kí ló dé tí Yorùbá rí báyìí ń tà ṣe ṣàṣeyọrí ilẹ̀ Yorùbá ní ọ̀tẹ̀ tẹ̀gbẹ́lẹ́kún ní òjẹ́ ṣàṣeyọrí tẹ̀gbẹ́lẹ́kún àkọ́tẹ̀ ní òjẹ́ láti ìṣẹ́gun àwọn Fúlàní yìí tẹ̀gbẹ́lẹ́kún àkọ́tẹ̀ yẹn gan làwọn wá rí láìlè ó ní wọ́n capitalize lé lórí tí wọ́n fi mú wa tó wọ́n ti rí wa bẹ́ẹ̀ lọ́ ṣe mú wa bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ pé ẹnu wa òkò nílẹ̀ Yorùbá wọ́n ti mọ̀ pé àwọn fi mọ̀ ṣọ̀kan àǹjú wo dẹ̀ ṣe ń wí lẹ́jọ́ ìjà lára ò tọ́ bọ̀rọ̀ àwọn tó ń sọ ọjọ́ kìíní àná pé kí ibà náà ó lè yẹsì mọ́ Ìgbòho wọ́n ti mọ̀ pé kò lè possible ṣé ká sọ̀tọ̀ òdodo ọ̀rọ̀ kò lè possible ibà wọn sì only him to be recognized in Yorùbá land àtòwọn àtàwọn ọmọ lẹ́yìn ẹ̀ wọ́n fẹ́ kó jẹ́ àwọn nìkan láyé máa wárí fún ayé òde rẹ́dí àti wárí fún ọ̀lẹ́ ayé òrẹ́dì láti wárí fẹ́ni tí ò ṣe kankan bọ́mọdé kan bá ṣe fẹ́ dé ẹ bàbá mẹ́ àwa gbé pákó àfẹ́ lọ́pàá àwa wú àtẹ́wù wú wú àmà mímọ tó sọra jù lórí àti ẹ̀ àwa tá a sọra àmà kọ́ ṣe ṣá kóró tẹ́bí bẹ́ẹ̀ jagun rè àfi bí fàdéyìn olówó ló kó gbogbo ẹ̀ kúrò àbí tẹ́ gún yìí ẹ̀ wá ní kílé ìpẹ̀lú gbòógbó ní ẹgbẹ́ tí wọ́n wọlé wà wọ̀ ó ń lọ tiẹ̀ nìyẹn kò rí ẹ̀ mọ́ tó bá kú ká gbèjà àwọn èèyàn ó máa ń fíríkì Ìgbòho bí ìgbà tí owó máa ń gun olówó ni ká gbèjà èèyàn nídìí òótọ́ ẹni tán chance ká gbèjà ẹ̀ ó máa ń gun Ìgbòho bí ìgbà tó owó máa ń gun olówó ni ó dẹ́ fi tẹ ìyá abẹ́ sí ṣe ẹ tó ní pé jẹkújẹ lẹ́yìn jẹ lágbẹ́ Gani Adams ẹ wá sọ̀rọ̀ ayé dọ́lẹ̀ máa wá ha bá mi play fídíò yẹn ẹ jẹ́ ká jọ tẹ́tí gbọ́ fídíò yìí o kẹ́ ẹ mọ rísè tí mo fi ń tu bí ejò bóyá. kí n tẹ̀sù àjíǹdarí ó mọ jẹ́ o mo kí ládéládé mo kí lóye lóye ya nǹkan tó gbé mi wá sí orí fọ́nrán lẹ́nìí kò jù lórí ọ̀rọ̀ arákùnrin wa Sunday Igboho Fẹnugba Nation Fẹnuwúgate a fẹ́ máa la yín ọmọ Yorùbá a fẹ́ máa la yín lóye a fẹ́ máa ṣí yín lójú sí ọ̀rọ̀ ẹ̀tàn tí Sunday Igboho tó ń gbé kiri tá a bá fẹ́ ká jẹ́ ọ̀ṣàkálá nílẹ̀ Yorùbá ẹja jẹ́ ọ̀ṣàkálá tá a bá fẹ́ jẹ́ òṣòkòlò ẹja jẹ́ òṣòkòlò ọ̀ká máa ṣe bí ọ̀gà bí chameleon kò yẹ wá láàrin ọ̀sẹ̀ bíi 2 sí 3 ń sìn Igboho ti fún wa ní àwọn irọ́ ńláńlá kan tí ò yẹ nítorí nǹkan tó fẹ́ jẹ ó dẹ̀ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ lórí ọ̀rọ̀ insecurity kí ló dé lẹ́nu jẹta sànà àwọn gbogbo àwọn irọ́ kàbìtìkàbìtì àti àwọn nǹkan tí ó yẹ kí ẹni tó pẹ̀rẹ̀ ipe ọ̀kan gbòógì ní nílẹ̀ Yorùbá kó máa tán àwọn èèyàn nítorí nǹkan tó fẹ́ jẹ́ eléyìí ò bójúmu àníyé máa sọ nítorí pé tá a bá filẹ̀ ká dákẹ́ pé
kí o tọ́ irọ́ kọ́ máa sọ lẹ́nìí kọ́ máa sọ lọ́la kọ́ máa sọ lọ́jọ́ mẹ́ta lẹ́nìí àti tí wọ́n ti ń sọ́bọ̀ látẹ̀yìn irọ́ yẹn máa padà dòótọ́ tí ó bá sí àwọn èèyàn tó máa dìbọ́ǹkẹ̀ ìyàwó gbogbo wo lè sùn ká kọrí síbi kan náà ó dáa kí ló wá dé ìwọ nìkan ló fẹ́ kó máa gba glory ó fẹ́ máa gba glory bí tó bá ti ṣiṣẹ́ wàá sọ wàá sáré bọ́ síta pé o ti ṣiṣẹ́ báyìí o ti ṣe nǹkan báyìí wàá máa gbé kámẹ́rà káàkiri. ẹ ti ní nǹkan tó dùn wọ́n sí èyí tó dùn wọ́n ni wípé Ìgbòho gba glory àwọn ọmọ Yorùbá tó gbòho lé ẹgbẹ́ tó sọ ó ní kí ló dé ṣé ìwọ nìkan ló fẹ́ máa gba glory tí bàbá àwọn kẹ̀lé káàbùkù kiri ìgbà kan lọ́nà òjú gbogbo ọba ilẹ̀ Yorùbá lọ ibà Adé Ọ̀nà Kakanfò ìgbà kan lọ́nà òjú gbogbo ilẹ̀ Yorùbá lọ ọ̀nà òjú gbogbo ọba ilẹ̀ Yorùbá lọ tó dà ọ̀rọ̀ ní kò tó Aláàfin kò tó sí tó ṣe tó fi jóye wọn ìṣẹ́gbẹ́ Aláàfin ìṣẹ́gbẹ́ Ọọ̀ni ìṣẹ́gbẹ́ ogun àwọn ọba ní ẹ̀rọ ti tẹ́ náà yẹn wò àwọn yẹn máa ń wò ó ibà yín wà lórí ìjókòó táwọn bá fi ránṣẹ́ sí Ìgbòho ó dà Ìgbòho ò lè wà orí screen náà ti ń bá Ìgbòho sọ̀rọ̀ yín bá yín wà lórí ìjókòó gbà yẹn ó bu kẹ̀kẹ́ ní lọ́dún náà bó ṣe ń jọ yẹn. They don't recognize your Iba all of us they only recognize Sunday Igboho. So ọ̀rọ̀ pé Ìgbòho gba glory kiri kọ́ Ìgbòho ṣiṣẹ́ pé kò ń gba glory sọ́wọ́ pé nìkan yìí sọ́wọ́ pé nìkan bù ṣá doesn't care he's careless. Ó ríro ó dẹ́ṣẹ́ torí owó. Go expect anything from anybody. He's even spending his own money. Can you imagine? Gbogbo kíkọ́ tó ń káwọn boys yẹn kiri hòtẹ́ẹ̀ náà sùn káàkiri Ìgbòho. Owó ló fi gbòtẹ́ẹ̀ fún wọn o. Oúnjẹ tí wọ́n jẹ kọ́. He told me one on one pé 2021 tí mo rí yẹn. Olóhùn òde sọ yẹ bílíọ̀nù tó ń ná ní rally táwọn ṣe kiri. Ẹnìkan ti kọ́ sọ fún mi tẹ́lẹ̀. Mi ìbá wọn lọ rally ju méjì lọ. Èmi dẹ̀ lọ àsìní díà ni. Bẹ́ẹ̀ àwọn tó lọ kọ́ wà èmi rí wọn oríṣiríṣi kúrò ńlá tó fi jọ jẹ́ everybody máa jẹ́ láì tó satisfaction. I begin to ask ló ti ń rówó ṣe àwọn kan Ìgbòho ló gbówó lẹ̀ ẹjọ́ kí ló fẹ́ gé ṣó fẹ́ jẹ ọba ni ṣó fẹ́ jẹ gọ́fúnà ni ṣó fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì ni torí security Nàìjíríà ní ẹbí ilẹ̀ Yorùbá ni the funniest part ni pé kò sí ẹbí ẹ̀kọ́ kan mọ́ nílẹ̀ Yorùbá ní Nàìjíríà pé ọmọ yẹ ẹ no ọmọ ẹ̀kọ́ ṣẹ̀ graduate láìpẹ́ yìí ní abroad ní Canada ní University Canada gbogbo ọmọ ẹ wà lóyìnbó ó lè lọ sílùú òyìnbó kó lọ máa gbádùn bẹ́ẹ̀ kò ní gba físà kó tó wọ Germany ó ní wéé bílù everything most of àwọn ọmọ tó bí German citizen ni wọn bí Canadian citizen pọ̀ nù wọn it's just too satisfied kò sí olówó mo tó sọ kò sí olówó kankan tó lè ṣe tí Ìgbòho ṣe ẹ wò ó nu gbógi tí ò ní kankan bẹ́ẹ̀ ní bá súnmọ́ Ìgbòho tó bá rí Ìgbòho wá gbọ́ pé ẹ kó bẹ́ẹ̀ ṣe parcel of land tó ní ni ṣe billions tó ní lákàntì ni ṣé àṣeyọrí táyé ètò ti ṣe ni but look at him kò yàtọ̀ sí lómi tí mi ní anything ẹ bá rí láàrin wọn bí ètò tọrọ jẹ yàtọ̀ fẹ́yìn tẹ́ máa gbé pákó kiri tẹ́ máa ká gbádáwọ̀ tẹ́ máa kó lẹ́kẹ̀ sọ́hùn tẹ́ máa wú kiri gbogbo pátí tó pè tí ẹ tí máa ṣó bẹ́ẹ̀ àlòbọ̀ ní lọ́wọ́ could you imagine so the difference is clear ẹni tó rẹ́dì láti jà fún ìlú àtẹni tó rẹ́dì láti máa jẹ ìlú ó wá sọ pé bò ó tóun nìkan ní gbogbo akọ́lẹ́tì ló fẹ́ máa gbà òun nìkan fẹ́ máa gba ìkiri ó ti dandan àfẹ́kálayé ń fẹ́ náà àfẹ́kálò láyé ń fẹ́ òòrùn àgbáná ṣe ń pè é mọ bí Yorùbá ṣe máa ń pòwe yẹn mọ́ ó ti dandan kó máa gba ìkiri ẹ̀yin tí ẹni tó fojú burúkú wo owó rí rárá o tọmọdé tàgbà ló máa ń nífẹ̀ẹ́ owó ó ti dandan kọ́ nífẹ̀ẹ́ Sunday Igboho torí pé ó ti ṣe tí Yorùbá fẹ́ fún ẹ wo bó ṣe ń risk life rẹ̀ ẹ wò ló tó lọ yẹn táwọn Fúlàní yẹn bá tọ́ bá jẹ́ kọ́ lọ hibernate pamọ́ sí gbogbo ibẹ̀ yẹn kọ́ tọ́ wá yọ lójijì tọ́ ti jẹ́ kọ́ dàrin ìlú yẹn tọ́ wá yọ pẹ̀lú àwọn sophisticated weapons wọn ẹnìkan ní kò ní yìn bàbá kan ti sọ bẹ́ẹ̀ fídíò ta lò níjẹta ó ní pọ́n yóò ní yìn wọ́n mọ̀ tó jẹ́ Igboho lọ́ fi pé lẹ̀ wọ́n wá sọ̀rọ̀ Igboho jáde dáadáa ẹ jẹ́ kó máa bì lọ lẹ́nu ká máa gbọ́. a máa gbé kámẹ́rà káàkiri ṣé wọn nìkan lọ́lọ́run dáyé fún ni ṣé wọn nìkan lálágbára ni Sunday Igboho ṣàgbéjẹmọwọ́ ètò ọmọ Yorùbá ètò ìran Yorùbá ìbọn ìran aládé ni wá ká má dé ìnà pẹ̀lú láti bí ìgbà díẹ̀ ní ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí ló ti ń ṣẹlẹ̀ ní agbègbè Ìgbòho ní Ọ̀yọ́ state èyí tó wá ṣe ní láàánú lẹ́nujọ́ mẹ́ta ní àná sísìn ó ní wípé
ó lọ sí ìlú ẹ̀ ó lọ ń gbé kámẹ́rà ó lérí fún àwọn èèyàn òun sọ̀rọ̀ ṣàkàṣàkà wájú ọlọ́pàá DPO tó wà ń bẹ̀ ó pẹ́ àwọn Fúlàní tó wà ń bẹ̀ jọ pé tí wọ́n bá tó bá gbé àsìkò gbà kan ni wàá máa ti kó bọ́n wàá ti pa gbogbo àwọn èèyàn nù pẹ̀lú kámẹ́rà. àwọn èèyàn tó wẹ́kọ̀mù ẹ̀ ńgbà tó ń bọ̀ nínú ìlú ẹ̀ àwọn ọlọ́kadà tó ṣátà tó wẹ́kọ̀mù ẹ̀ wọlé nígbà tí ọ̀rọ̀ kó fún wọn ní ultimatum 2 hours ìpè kí wọ́n release àwọn tí wọ́n kó àwọn fídíò yẹn ló wá ń lò kí wọ́n sọ pé propaganda Ìgbòho ti lọ gba àwọn èèyàn lẹ̀ ṣòrojú ayé ẹ̀ ló dé nǹkan tó Sunday Ìgbòho yé fi gòǹgò fà á a dẹ̀ ti sọ fáwọn èèyàn pé. ẹ sà abẹ́rẹ́ yìí sì kù láró ẹgbẹ́ mẹ́lẹ̀ sáko láró sà ẹ tó pé pẹ́sẹ̀ntì wọn kọ́ ni báyìí láró ẹ yá láró mo bá yí ní pẹ́sẹ̀ntì kan tó sáwó eléyìí ọ̀daràn kan tó sá látàrò ó ti mọ̀ wá. You can see the man is sick. You can see he's sick. Ẹ wo àwọn aráàlú wọn ṣe jáde bàbá mi ṣú àwọn aráàlú tó jáde mọ́ bò ó náwọn ọlọ́kadà tó lọ bribe tó ní kọ́ wá wẹ́kọ̀ mọ́ níta ní. Ẹ wọ́n ní èrò tó jáde ṣá. Ayé ìfẹ́lẹ̀ voluntarily ti dúró ní ó ní wọn lọ ṣáàtà ọlọ́kadà wọ́n fún wọn lọ́tí mu wọ́n bá rí fídíò ẹ̀ ló wá gbé jáde. Àwọn aráàlú àwọn ọ̀yà gbogbo wọn náà ṣùgbà máa bá mi tó bí táwọn ọ̀yà yẹn ní ṣùgbà gbó on top of kí lẹ pè gbòó náà kí lè léyìn pè ẹ ti ní pé máa yẹn ní brain problem ẹ ti ní pé ní brain issue everybody ṣùgbà inú àwọn èèyàn ẹ wo èrò ẹjọ tó ṣàtàwọn eléyìí ni wọ́n ṣàtàwọn eléyìí náà ẹ wọ́n tó ń ṣe máa ìyá tí ga ni ètí wọn ní tó ń ṣàméjì ni pé ṣé ni wọ́n ṣe ń wà lé tí wọ́n wo àwọn kìíní lórí social media orí wọn dààmú ni wọ́n ń tọ́mọ́lẹ̀ gan ẹ jẹ́ kí bàgà ní lọ́ọ̀bì kankan lọ́yọ̀ bóyá máa rẹ́ ni jáde sóhun ẹ wọ ọlọ́kadà gbọ́mọ ilé náà wọ́n ṣàtàwọn ni ló máa ráàlú ẹ̀wẹ̀ wọn ìyá wọn ṣe ń juwọ́ wọ́n ṣàtàwọn ìyá yẹn náà ni alẹ́ èèyàn ó ti ní brain touch spokesperson àwọn OPC nìyẹn sì ẹ tẹ́ ìwé yẹn ó dẹ̀ lágbẹnusọ wọn sì ó lágbẹnusọ wọn ẹ rí ìgò ẹ àpòbíbí ti Thomas Bank Freeman àwọn òyìnbó 18th century ọ̀la abẹ́rẹ́ má yìí kú làárọ̀ ṣé kó máa bá lọ ẹ̀jẹ̀ àbámọ́ pọ̀ pẹ̀lú tí irun àwọn ọmọ ẹgbẹ́ bí ẹ̀yẹ wọ́n ti sọ fún mi nípa pàpà gèrè wọ́n máa gbé wọn wèrè báyìí wọ́n mú àwọn èèyàn ti sọ bẹ́ẹ̀ ti pẹ́ bí gbọ́rọ̀ mi ẹ má bínú olú ẹjọ́ máa ké lọ wẹ́rẹ́ continue. kò lẹ́nu àná sísìn commissioner of police ní Ọ̀yọ́ state ó sọ pé òun wọn sọ pé wọ́n debunk ọ̀rọ̀ tó sọ pé òun mọ̀ ń pa ọ̀rọ̀ rescue operation tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn chairman tí ìlú Ìgbòho wà lọ́ndà ẹ̀ chairman local government the executive chairman of the local government maybe ẹgbẹ́ chairman orí lókè or something like that òun náà ti kọ́ máa ṣe láti debunk ẹ̀ kí ló dé tó fi jẹ́ pé ọ̀rọ̀ irọ́ yìí náà ló fẹ́ máa fi trend sórí tó bá ṣoògùn òkìkí tó bá ń jẹ́ fún ẹ má tún pé àwọn ọmọ ìyá ẹ má pè wọ́n lọ́lẹ̀ má mú wọn má pè wọ́n lọ́bọ̀ kódà òun sọ fún wa pé àgọ̀ pé gbogbo ọmọ Yorùbá gbọ́ pé àwọn máa ń tẹ̀sẹ̀ pé damage control ló ń ṣe bẹ́ẹ̀ náà ló yẹ sọ ní ti ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń bàdàn ní ti àwọn ti Adélabú bẹ́ẹ̀ náà ló yẹ sáré jáde síta pé ìwọ ló lọ mú àwọn ìwọ ló lọ rescue whereas àwọn police department wa Nigerian police force ló lọ ṣe operation yẹn successfully until táwọn ìjọba àjọ iléeṣẹ́ ọlọ́pàá ti Ọ̀yọ́ state kó tó wá debunk pé irọ́ òmù kankan pa ẹ̀ ó ti gbé propaganda ẹ̀ sókè náà bẹ́ẹ̀ náà ló ń lo AI pẹ̀lú inspector general of police láti fi ṣe kíni láti fi tara ẹ̀ content creator ní ẹ̀ náà Sunday Igboho yẹ tọmọ yẹ káàró òjìrì yẹ tọmọ àwọn ọmọ ọba aládé mọ́ kì í ṣe ní tó lè tàn ó dáa tó bá jẹ́ pé wọ́n ló lọ rescue àwọn èèyàn ẹ ti ẹ̀ gbé fọ́nrán kan jáde níbi tó ti lọ ṣe operation yẹn ṣé nígbà tó pèsè fẹ́ lọ mú wákìlì ṣé wọ́n rí fọ́tò kan àbí wọ́n rí fídíò kan tí gbogbo orí tí wọ́n ṣe tó lọ sẹ́bẹ̀ ọ̀nà tó lọ́wọ́ pẹ́ẹ́sì ọmọ kékeré Fúlàní kan pé kìíní àbí nǹkan kan tó lọ́ fọ̀rọ̀ wẹ́ ọmọ kékeré lẹ́nu wò lẹ́bẹ̀ẹ́ gbó gbogbo gbọ́dọ̀ gbé kámẹ́rà yìí náà ni o gbọ́dọ̀ show náà ni o gbọ́dọ̀ ṣe content creator ní ẹ̀ náà ìwọ ń ṣe ni tí èèyàn lè òyìnbó ọmọ Yorùbá ò ní tilẹ̀ tó ko Sunday horo fẹnu gba nation fẹnu gate fẹnu dáràn kò ń ṣe ní tí èèyàn lè gbẹ́kẹ̀lé ilẹ̀ Yorùbá tó bá lè kájọ́ làwọn kan àwọn institution kan bí wọ́n ṣe lè sọ̀rọ̀
toro ti fẹ́ kó gbogbo ẹgbẹ́ má bẹ́ o ti fẹ́ máa lo ipe gbogbo propaganda tí wà pẹ̀lú àwọn bloggers yẹn lọ nítorí àwọn olóṣèlú tó ń lo ẹ̀sìn you are a politician damage control tó fẹ́ máa ṣe ló fi gbọ́rọ̀ ní security pọ̀ ọ̀rọ̀ Yorùbá nation olùlẹ̀ ó scam àwọn èèyàn lọ ní òde ò padà dé wọ́n gbé ń bágò kúrò lórí ẹ̀ òsàn tó bá dé o máa wọgbó òde ò wọgbó mọ́ òun béèrè approval tí Gani Adams ń béèrè láti joy tí wọ́n ta dẹ̀ mọ́ pé ó nídìí ìwọ́de náà ń béèrè lọ́wọ́ náà federal government ó ń béèrè lọ́wọ́ state government ó wọ̀n fún ẹ òsàn káwọn èèyàn máa bú Gani Adams sórí gbogbo tí ń jẹ́ tọ́lọ́hún tó bá sọ pé omi àlàáfíà lè Yorùbá nítorí nǹkan tó fẹ́ jẹ́ nítorí nǹkan tó fẹ́ jẹ́ ló fẹ́ máa fi da àlàáfíà omi ilẹ̀ Yorùbá rú ìwọ náà ní nísìnyí Sunday Igboho OPC lèmi led by Gani Adams. dá padà ìwà àti tani ṣe pé fún èpè yẹn ti àti àwọn fámìlì ẹ̀ peter ní bá fẹ́ máa lo títàn ọmọ Yorùbá tírẹ́ǹdì tó máa jẹ ló wá ìyẹn Ìgbòho wá tó máa jẹ of course náà nígbà tí Yorùbá mọ orúkọ lè yàn jẹ ó rò pé bóun jọ bàbá yìí tó máa tọrọ owó kiri lọ́wọ́ olóṣèlú ni Ìgbòho torí bẹ́ẹ̀ ni délé ẹ̀ mo ṣe fi confidence sọ̀rọ̀ mo ti délé Ìgbòho sẹ́ẹ̀ mo délé ẹ̀ mo mọ ọmọ mo débẹ̀ mo sọ mo ń wò lẹ́nu mi pé ìlú onímọ̀ yìí máa ná lówó oúnjẹ lójúmọ́ àwọn tí mo bá lè Ìgbòho wọ́n ṣe 500 tó mọ́ tó ní ṣe oúnjẹ lè Ìgbòho ṣá tó máa gbàdá tó ní ṣe oúnjẹ nulẹ̀ àbí ṣe eléyìí sọ jágàjàgà yìí despite the fact kó tó jẹ́ inú àwẹ̀ lánàá táwọn kan gbà àwẹ̀ rẹpẹtẹ bẹ̀ lọ́wọ́ tó ní ṣe oúnjẹ ibi kan lọ báyìí tó jẹ́ lé oúnjẹ tọ́ntàn tí kíṣì tó fi ṣe oúnjẹ tọ́kàn kan lọ báyìí wọ́n ní personal kitchen fún Ìgbòho nílẹ̀ wọ́n wá níbi kan tó jẹ́ open space tó jẹ́ kitchen ni ó máa yan boys tó jẹ́ nínú ilé yẹn lójúmọ́ àtàwọn obìnrin nínú ilé yẹn lójúmọ́ nísìsiyìí tó tẹ̀ tó ti wá bẹ́ẹ̀ gbogbo ẹ̀kọ́ níbẹ̀rẹ̀ ẹ̀wọ́ ẹ̀kùn yìí mo rò pé wà tó ti pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ìgbòho ìṣe bílọ́níà kì í ṣẹ́gbẹ́ bàbá yìí ó mọ̀ ní Ìgbòho ti yà tó ti ju ẹni tó jẹ́ pé wọ́n máa retí kó lóṣèlú fóun lówó lọ kò jọyìn olóṣèlú torí ìta rẹ̀ kó lè free kó lè ní àǹfààní láti gba tó fẹ́ gbà ní látẹ̀ ti fi mọ oore fẹ́ni tó ṣe lóore Ìgbòho ètò olóṣèlú ju kí ni dálẹ̀ lọ tẹ́lẹ̀ láti ìgbà tó ti kó lẹ́yìn Ládọjà níjọ́ òun ló tó ti gbọ́ pé Ìgbòho ṣèṣù bàbá tí yín ló ń ṣòṣèlú kiri ó ìtàn ló fẹ́ gbọ́ lọ bèrè èló ní Goodluck Jonathan gbé fún bàbá yín èló ta ló dalẹ̀ Yorùbá nínú Gani Adams àti Sunday Igboho gbogbo bí tọ́mọ Yorùbá lọ Gani nìkan ló yí padà ẹ lọ bèrè 2014 kí ni Gani òdò owó tán lẹ́kọ̀ọ́ oníye bílíọ̀nù tó gbà ní lọ́wọ́ Goodluck Jonathan ọ̀gbẹ́ni yóò mọ̀ tán ó fẹ́ gbọ́rọ̀ o onígbòho ń ṣe gbogbo ẹ̀ láti fi wá tó fẹ́ jẹ títà ní fẹ́ jẹ ọba kan bí ìlú bí ọba kò mí Ìgbòho ṣàkúntàntì ọkùnrin ogun owó yẹn tó ní lákàtọ́ ṣé bá yóò gbọ́ pàtó ti àkáǹtì Ìgbòho 2021 ní àṣà 2021 kò less than 20 billion tí wọ́n ti lákàǹtì ẹ̀ àṣà 2021 bá yóò mọ̀ kó bílíọ̀nù Ìgbòho ní ṣọ́ọ̀rọ̀ pé ok I wouldn't blame you torí pé ó máa kó tíṣẹ̀tì wọ̀ bí tàwa kò ní nǹkan kan yìí lọ́dún fẹ́ kàn máa rí láàrin àwọn èèyàn anyhow mo bẹ̀ nímọ̀ràn lọ Ìgbòho kó lọ Ìgbòho ṣètò nǹkan destroy Ìgbòho ó máa ń mú tọ̀ àwọn cars ẹni ta mọ́tò ló wà tó fẹ́ jẹ torí pé this ẹ̀sọ́ lò ó sọ rẹ̀ di bẹ́ndé abẹ́ everybody ó ń bá wa ṣe Yorùbá nation ó ń bá wọn ṣe security kiri ó wọnú kó kiri ẹni Ọlọ́run bá fi hún mọ́ tó ti hún ọmọ líle mọ́ ló ń ṣe gbogbo nǹkan yẹn ni tí bá nínú owó tó níyẹn tí mo lè lẹ́sẹ̀ láti lọ lóyìnbó láti máa travel láti máa gbé Amẹ́ríkà gbé Canada gbé kìíní I will just go one place máa kọ́ máa mu tíì mi láàárọ̀ máa bá mi dẹ́yìn sí mo kó ti kó family mi kó mbẹ́ tá a bá sọ́tọ̀ gbọ̀ I will just go settle my head down tí Nàìjíríà bá fẹ́ mú mi wá tí bá ti wá máa yọ padà ilé tí mo kọ́ sí bíbí mi ìbẹ̀rẹ̀ ní fi sí máa tàdá mu. ó mọ lẹ́sẹ̀ máa gbé nìyẹn nítorí gbà tí kọ́ mọ pé eléyìí ó ẹ̀ ń tà pè dá sọ́rọ̀ mi ẹ̀wá ní tí Ìgbòho sọ fún pé ó ṣe AI pẹ̀lú inspector general bí olùbọ̀wọ́ yóò mọ̀ Ìgbòho AI picture lélẹ̀ ìtẹ̀wé ó súnmọ́ pé àìlélẹ̀ ẹbí tún dídì ìṣúfò rẹ̀ pé sọ́mọ́ Ìgbòho àbí kò mọ̀ àní federal ọlọ́pàá ló wà lẹ́ni Ìgbòho tí tún dídì ìṣú kó fún Ìgbòho dọ́wọ́ mi tó fídíò yẹn máa tú ẹ̀ lábẹ́lẹ̀ federal police ló tẹ̀lé Ìgbòho ló wà nù tíìmù Ìgbòho kò tí ẹ̀ lọ Ọ̀yọ́ state police
àwọn yẹn tó wẹ̀ federal police ló wà lẹ́yìn Ìgbòho wà ló ṣe AI these are federal police officers látàbújá láì lè ti wá Ìgbòho kọjá ẹni tẹ́ lè fọwọ́ rọ́ sẹ́yìn ìwà àtọ̀gá ẹ kéré sí ní tẹ́ ẹ̀ ṣe yìí ó ń ka yín lára torí pé Ìgbòho ó ti kọjá lẹ́vù yín olórin kan ó ní àwa ò sí níbẹ̀ yẹn má bá lè gbàgbé àwọn orin yẹn kọ ó ní àwa ò sí níbẹ̀ yẹn mọ́ ibi tẹ́ rò pé fi wá sí àwa lè kọ yẹn yín tẹ́ gbórin wọn dáadáa ẹ bá mi ṣe sínú I don't know Ìgbòho sí lẹ́vù yẹn ó ti kọjá ẹ látàyè Babaládọjà ẹni jẹ́ chief security officer lẹ́yìn odidi state governor for 8 years or how many years tí bàbá yẹn lò lórí governorship ìwọ wá sọ fún wàhùn tó fẹ́ jẹ ẹni ní mansion ọmọ yẹn tó fi kọ́ mansion síbẹ̀ ẹ̀ ṣá go to Soka kó lọ wọlé kò wọ́ kó lọ wọ́ máa yóò mọ̀ bó ṣá you are now saying Ìgbòho yàtọ̀ fún àwọn anefa shop àwọn bọ́sọ̀rọ̀ kiri tí ó mọ̀ ni you think say the man dey suffer you don fail o ní ìbẹ̀rù anyways ọ̀fẹ́ lòun èèyàn lè ràn bó bá ṣe wò Ìgbòho tó jẹ́ pé ọba àlú kan máa ní aláìwọ́n tí mò ń sọ ọ́ báyẹn ó downgrade ara ẹ̀ gan Ìgbòho rẹ̀ lẹ̀ ó lẹ́fù tí Ìgbòho wà àwọn táàtì ẹ̀ tí jẹ́ kankan táàtì dín kankan yìí if you see that man on screen ẹ má máa rò pé akúṣẹ́ ni o mo wọ compound Ìgbòho mo ká kékù kalẹ̀ ẹni bá jẹ́ tí kì í ṣọ̀tà dé tó bá wọ compound ẹ̀ á máa yà lẹ́nu pé sí ní wẹ́ẹ̀mí kí n máa yìí tó wá kiri Ọlọ́run Ìgbòho nífẹ̀ẹ́ lẹ Yorùbá o eléyìí ló fẹ́ la Yorùbá lójú tójú wa fọ́ tẹ́lẹ̀ ẹgbẹ́ wa Yorùbá ọ̀rọ̀ sọ tó kókò sójú bíi ti gbogbo páàkì yẹn àwọn òyìnbó T20 ni wọ́n lògùn tó ń lò yẹn Ọlọ́run mi ti túlé kàn bóyá àwọn great grandpa ẹ̀ ni wọ́n ní tán lògùn yẹn tó rí ó kàn rí bá kò tí grandpa ló bá gbé sójú bẹ́ẹ̀ bó ṣe rí àwọ̀ ládà lára ilé ẹni lè tán ládi Gani Adam tó ń fún wọn lówó oúnjẹ ẹni ń gbówó oúnjẹ sọ̀rọ̀ eléyìí gbówó oúnjẹ lọ́wọ́ Gani Adam ní náà ẹ ti rí lára ẹ̀ wọ́n wá rí onídìkú Ìgbòho fine ó sọ allegation kan bẹ́ẹ̀ ó ní Ìgbòho lọ mú ọmọ kékeré kan ọmọ Fúlàní kékeré kan ó ló kàn mú fi ń ṣe skit àdàgbò kọjá bínú dáhùn Sẹ́ríkì Ìgbọ̀ngàn ṣó ti gbàgbé ìgbọ̀n tó sọ ni bá fúlẹ̀ kéré Sẹ́ríkì Ìgbọ̀ngàn ṣẹ́jú kan just some seconds bá wá fi Ìgbòho yẹn hàn. Ìgbòho àyà mi ò tó jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú torí ntójú mi níjọ́ náà níjọ́ tí wọ́n dé láti jọ́ tí wọ́n ti bí mi ìrírò ẹ̀ rí so nígbà gbórúkọ Sunday Ìgbòho níjọ́ tí mo gbọ́ pé Sunday Ìgbòho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn gbogbo dúkìá mi àwa méjì péré nìyá wa bí. ṣé gbọ́. ẹ wá tó sọ Sẹ́ríkì Ìgbọ̀ngàn sápò ní Ìgbọ̀ngàn ó sáwá sá tó Ògùn State nítorí Ìgbòho tó ń bọ̀ lógún State tó tún gbọ́gbọ́ tó sá ló fi gbé Kwara State dọ́là àwọn tó mọ̀ Ìgbòho nìyẹn tó mọ̀ pé kò jẹ́ fẹnu wúgẹ́ẹ̀tì fẹnu gbáṣíà Ìgbòho ti fi dán hàn Ìgbòho ti fi dán hàn mo fún yín lọ́tọ́dẹ́tọ̀ báyìí gbọ́dọ̀ kó olùyẹlé lópè lọ́tọ́dẹ́tọ̀ ń pè Ìgbòho padà hàn báyìí ó béèrè ni pé àwọn Fúlàní ogun tí wọ́n rán lé lẹ́yìn sọ lẹ́fẹ̀ẹ́ now Ìgbòho wá wọ́n tó sọ pé ó mú ọmọ kékeré kan gbé wẹ́lẹ̀ lọ́wọ́ ó fi ṣe skit ẹ wò Ìgbòho wo bí wọ́n ní ìlú tí Ìgbòho lọ ẹ sọ fún Gani Adam yìí go wá succeed kó wá lọ rúnú gbó báyìí if he is not afraid if he is not a coward tí kì bá ṣe ọ̀lẹ tó bá lè wọ rúnú gbó yìí kí ni pé Gani Adam ló wọlé táwọn ẹ̀tẹ́ ilé ó yá máa bọ̀ wá lọ ìbẹ̀rẹ̀ rẹ o ibi tí Ìgbòho dé yìí wọn bí ọ nìkan kúkó débẹ̀ sófà fídíò yìí ló ń pe ọmọ kan pé ọmọ tó ń sọ pé òun gbọ́ Yorùbá Ìgbòho mele yìí Ìgbòho ló lọ mele ìwà pé kó mọ̀ sọ pé ó yá wá máa ṣe kinní fún mi ẹ̀rí pé bí ọ Fúlàní lélẹ̀ ẹ̀yin tẹ́tí wo fídíò yẹn tẹ́lẹ̀ má bí ẹ̀ kàn máa sọ káyọ̀ kan ẹni tó jẹ́ pé bóyá wà yìí nígbà tí wọ́n dé Old Ọ̀yọ́ park yẹn àwọn kan padà ní pé má lọ àṣẹ́tù ẹ̀ fọkànbalẹ̀ ilẹ̀ ẹ̀dẹ̀ tó ṣú wọ́n rìlíìsì méjì nínú àwọn tí wọ́n gbé ọlọ́pàá kan wá ní rárá o release anybody o ló gbé ọmọ ẹ̀ṣẹ̀ àmà náà sọ pé rárá o ẹ̀rọ ló ń pa o
ṣé kò yẹ kẹ́yìn tí mo bí tọ́rọ̀ ti wá ni ọlọ́pàá tó sọ̀rọ̀ ọlọ́pàá bo ṣe bọ́ Ọ̀yọ́ state ló gọ́ọ̀mẹ̀ntì chairman tó sọ̀rọ̀ ta ló fi síbẹ̀ Ọ̀yọ́ state ẹ̀sìn mo gbọ́dọ̀ ṣe jẹ́ ẹ fi yẹn lẹ́yìn yóò já wa fine mo gbọ́ pé gbogbo tí kò ṣe skit ni ó yẹ ẹ̀wù tí kò wà ẹ̀wù tó tún lọ pa nígbẹ̀tì kì í ṣe Ìgbòho nìkan ló ti ṣe tó ṣe o ó tún pa tún nígbẹ̀tì ó tún rescue ẹnìkan nígbẹ̀tì ó gbé lọlé inú ilé yẹn rè tó ti ń dúpẹ́ táwọn ìyá yẹn ti ń yọ ìyá yẹn tó wá ń ké kó sì kà wọn ọmọ ọdún kan wọn wá sọ fún ìyá pé ṣe sùúrù má wọlé délé ti dé má wọlé àwọn ọmọ yẹn ìtọ́kù náà máa gbà Ìgbòho dẹ̀ ṣèlérí fún wọn kóun máa gbà wọn ṣe bá ti play fídíò yìí lẹ́ẹ̀kan ó tún ṣèlérí pé òun máa gbà wọn ẹ má wọlé ó wá ní gbogbo ìlú àwọn ìlú tó tẹ̀léra wọn gbogbo ẹ̀lú máa ṣiṣẹ́ dé ọ̀lẹ nìyẹn o ọ̀lẹ Gani Adams ṣerú eléyìí o ẹgbẹ́ ní tó ń pè lọ́lẹ̀ ẹgbẹ́ ní wúgẹ́ẹ̀tì ẹgbẹ́ ó ń wọlé lọ bá wọn ọjà tó tọ́ gbé ọmọ wọn ẹgbẹ́ ló ń ta òun fẹnu wúgẹ́ẹ̀tì ẹgbẹ́ ló lẹ́ níta pẹ̀lú tẹ́lẹ̀ ẹgbẹ́ ló ó tẹ̀ ó jẹ propaganda ó ké gbà tó kúrò bíbá ṣẹ́wọ̀n bí tó lọ ó wá rìn ní 30 kilo ó rìn ní 30 minutes tó fi wọlé lọ bá àwọn Fúlàní ẹ̀ kó tó dé Fúlàní ti kẹ́rù wọn ti sá lọ àwọn ajínigbé wọn ti kẹ́rù wọn ti sá lọ 30 minutes láti ìgbàgbà sí inú igbó láti inú igbó ládà sí gbangba kí ni nǹkan tí wọ́n ní lẹ́mìí kí lọ́ọ́ Fúlàní yẹn ní lẹ́mìí ẹ má gbàgbé òun nìkan kan ló tún lọ o àwọn federal police yẹn náà tẹ̀lé lọ tí ò bá lọ́wọ́ Àbújá mú tí inspector general wọn ń pa ẹ̀ àwọn apá àwọn ọlọ́pàá ẹ̀ lẹ́yìn kì í ṣe sí àdájẹ́ Ìgbòho níṣẹ́ tó ń jẹ́ kiri àníkílẹ̀ Yorùbá gbogbo òmìnira ẹ̀ lè rí èṣe ẹni ọmọ kékeré báyìí kò kú nínú ìlú yẹn wọ́n ti fúnra wọn lọ́pẹ́ Ìgbòho ti dẹ́kun oníkálukú ti túlẹ̀ fẹnu wúgẹ́ẹ̀tì wọ́n bẹ̀rù Gani Adams ẹ̀wọ̀n nílé Fúlàní wọ́n bẹ̀rù Gani Adams fún Ìgbòho náà bẹ̀rù ẹ̀dẹ̀ ní pé wọ́n fọwọ́ kankan wọn tó bá jó lè ní wọn kó anything kí náà ní inú Fúlàní ní inú ilé wọn lẹ́wọ́ yẹn ẹ jẹ́ fún wálẹ̀ ká gbọ́ wo fídíò yẹn ó yá. wọ́n ti tẹ̀lú ńlá síbi gan o. olùsòro ẹjọ́ kò yẹ máa ṣiṣẹ́ yìí aláàbò mi láwọn ní aláàbò náà. Yes. Obviously, this just inside dancing. Yes. Ilé gan di báàgì lọ́wọ́ ni. Àti rí wọ́n ti rí fóònù ọmọ Fúlàní wọ́n tẹ̀ mọ́ wa ni. Ni wọ́n bá gbé dáadáa ọ̀dọ́ kù. Ẹ bá ń ṣe gbèsè lè fi sí ìtàn. Wọ́n tún ilé náà. Láti fẹ́ síbí sàn. Fẹ́ni tún sí.
tó bá ti rẹ kó ṣe ń kẹ́ fún àwọn padà àbí. àwọn kéékèèké yẹn wọ́n burú gan wọn ò ṣe trust. eléyìí fún mi tó bá ti fẹ́ bá orúkọ àjẹ lókun ilé wa gbogbo àwọn àní tí mo sì gábà kò sí ilé wa tí ilé bá fẹ́ bá orúkọ ilé wa àjẹ lókun ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ́mọ́ kan ní sí ọwọ́ àdéṣe ẹ jẹ́ ká rọ̀ wọ́n sọ pé ṣé máa gbé ìlú rẹ̀ ló mọ̀ má sọ pé wọ́n rí àwọn ọmọ táwọn ṣe àwọn èèyàn ṣe pọ̀. This is one of the hideout of the Fulanis. Almost 30-minute drive to the main road. Àwọn kan gan ló ń dáná tí wọ́n sá lọ ni. Wọ́n kàn ṣayé ló ń bí mi. Ìjọba ibi ìlẹ̀ kan. Àwọn àgbà mi ni. Wọ́n dẹ̀ dá lulẹ̀ onílù ẹ̀ lọ, wọ́n kàn dẹ̀ ń yọ ọlẹ̀ lọ. ẹ̀rẹ̀ fẹ́nu jágẹ́tì kódà mo tẹ́lẹ̀ sóúnjẹ lọ́wọ́ nínú wọn tó gbọ́ pé wọ́n máa láwọn kan tó máa dúró nínú igbó yẹn tó máa pè wọ́n pé Ìgbòho ti dé bí bá yóò tó gbélẹ̀ kódà ẹnu jẹ tán sè lọ́wọ́ lórí iná definitely wọn rìn jìnnà wọ́n ṣẹ̀ sá lọ ni bẹ́ẹ̀ kán fẹ́ ṣe dáadáa kán lé wọn mú kò sí tó kankan kò sí kan tó kàn yàwó kò sí tó kàn wọn mọ́ bẹ́ẹ̀ àwọn kan wọn tó ń jiyàn gbé yẹn gangan la need. Number one nìyẹn wọ́n tún lọ sí bòmí wọ́n tún lọ sẹ́túmẹ̀tì wọn míì wọ́n wá kọ́ra àwọn Fúlàní bẹ́ẹ̀ ẹ wo peaceful ẹ wo peace tí Ìgbòho fi bá wọn sọ he spoke with them peacefully ó dẹ̀ sọ condition fún wọn ẹgbọ́n nǹkan tán jọ sọ. bí mo ṣe wáyé ní ìbájà wa láfíà mo bá wa ohun tí ń ṣẹlẹ̀ ń gbòòrò ń bí kí n fọwọ́ sí wọ́n pe gbogbo àwọn èèyàn wọn pátápátá jíjí pé tó ń gbà àwọn èèyàn òtítọ́ tí n bá tún gbọ́ pé wọ́n jiyàn gbé ń gbòòrò ń bí àwọn iṣẹ́ tẹ́ jí gbé tánìkan mo wà ní fún lówó tí n bá tún gbọ́ pé wọ́n jiyàn gbé ń bí àní kọ́ bàtà fẹ́ni kankan á lè wọn kó mi wà pátápátá ẹ̀tọ́ tọwọ́ tí wọ́n á ní ìbá dé bà kò ní fara dé lọ sọ fún. láyé dẹ́kọ̀ náà láti mọ́kà yẹ mọ́kà gbèsè wa náà gọ́ọ̀dẹ̀ láti mọ́kà yẹ mọ́kà gbèsè wa náà gọ́ọ̀dẹ̀ láti mọ́kà yẹ mọ́kà gbèsè wa náà gọ́ọ̀dẹ̀ láti bẹ so de fada wa alhamdulillah ba mu so fada mu láti bẹ so de fada wa ba mu so fada mu abin da yake so na a tara mutanen ku dugula ne gaba da Ke na wanga na mu. ko ne take buhun ka ku yi mitin aka sake doki mutanen mu láti musu ki kayan wuce ya sake dawo aka doki mutanen mu kuma sala ṣùgbọ́n tó bá ti jiyàn gbé mọ́ tí ò sí wàhálà kankan mọ́
ana ìfọwọ́sí kọ́mọ gbé lálàáfíà kọ́mọ ṣiṣẹ́ wọn. ya ce maka hoda maka ko ba sake doka mutane ba saboda ya fi so babu wani wahala Allah ba mu kuma aka sake doke mutum don gari ga du kula da cikin gari ga kẹlẹ sọ fún gbogbo àwọn Fúlàní tó wà láàrin yìí. mo ní ó pe àwọn ọmọ rẹ̀ wọ́n fi ẹ̀sùn kan ọmọ rẹ̀ pé àwọn náà ń jiyàn gbé wọ́n sì ń jalè ó pe àwọn ọmọ rẹ̀ sí àkíyèsí tó lágbára láti àtìkò yìí òní ní 20 June 2026 láti èní yìí lọ ń gbọ́dọ̀ gbọmọ. Alhaji náà ya ce baka yaran ka mutane suna magana su a cikin gari waya kira su halin su ba su da kyau suna fata maka suna ka hada musu su yi dankali ko ba su yi dankali ba ana fasa musu yadda tuka guda nawa ne wai saraka je na zuwa wai du yaran ka gugu Fulani kwata-kwata kira su yaran ka wai kira yaran ka a ga musu duk abin da suka yi a cikin gari ba wanda ba su kai kara ba wurin ranka ne dai ai ba da ka gane ko to daga nan yanzu ma aka mata ka dan musu maganan bayani ka ga musu ka ce to duk lokacin da yanzu kai abin da bai da can an ka kama su ba ruwanka ka gane aboki wanda abokin suka yi ka wara musu su bai da abokin wanda bai ba su da kore su ta da su ko ba su da su aka gani su aka saka waje a gobe tana wai duk yaran da kuma ma yan ka je wani aboki a cikin gari ma ko ina ma ko daga igbaci ne in sun ka zo wajen su ka kira su yaran ka ma ka ga ma yaran ka kada su yi wannan abu ma in sun kai wannan abu mai gida ya ce sai so ya banna nan a cikin gari a gane ya sa ba so fun ya wai abin da wanda ya ga maka wani gwagwa wai ka ji magana shi na ji magana shi wai ka ji magana shi na ji magana shi ya wakar da ya ce kuma ba to wallahi na ji magana shi wajin ya kuma duk yanda mutane suka ji tsoron shi ka ji abin da ya ji tsoro ka ji magana ka ji abin da ya ce wai iya ji labari an ka sata wani a cikin gari ma yanzu ba kuma ko ba ji gani ba min bi ba zai kwarai ba ka gane abin da ya ce bugu ma ba na ma yau ba wani jagan sa su halbe shi su kama wanda zai kama tuku abin zai kashe kowa ne a cikin gari. ṣùgbọ́n tí wọ́n bá ti díyàn gbé fàlàfẹ́ àwọ̀ àbí ṣe ń wà láti ilẹ̀ kó tó kí wọ́n change nǹkan sí tí wọ́n sọ̀yàn jí gbígbé di business tí wọ́n dá màálù mọ́ tó ṣe pé yẹn ni wọ́n ń dà tó ń jí gbé wàhálà ni ṣùgbọ́n tí wọ́n bá ti sí yẹn àlàáfíà kálukọ́ mọ́ sí sẹ́yìn. in ba wani abun ba wani masalla ba abin da ranka da ya ce kenan wai kowa ya dan zauna nashi amma abu ya haru a cikin gari ma shi zai zo ya kawo wannan babban surutu ma a zo a yi bura'u ba abin da ranka da ya ce kenan. Allah tsare na gode minti biyu to ita ma wannan bayanin da so yayi gaya man kasan nan gidana ne kuma abokin shi ya sai man wurin muka zauna lafiya ó ní ọ̀rẹ́ òun náà ló ta ó ní ọ̀rẹ́ yín ọ̀rẹ́ rẹ̀ ilé òun ní ilé òun mọ̀ òun sì ti wá bí ẹni tó fún níbí ẹni tó fún bí òun ní fọ́mà alága wa ní bẹ̀rẹ̀ wọ́n máa gbọ́n tí mo fẹ́ sọ fún ó gbàgbé tó fún bí o èmi lè gbé kó bí ó gbàgbé tó fún bí ní Sunday wo lè ní sọ̀rọ̀ fún àlàáfíà ni mo fẹ́ ń gbò ó ń ṣí bẹ́ẹ̀ so àlàáfíà ni mo fẹ́ kájọ mọ gbé ọmọ gbé pẹ̀lú àwọn fámìlì mi ń bí lálàáfíà ni o lálàáfíà bá ti wà wọn ò dẹ gbọ́dọ̀ bó fún àwọn ẹnìkan kẹjẹ mọ́. wọ́n kẹ́rẹ́ sanu ẹ̀jẹ̀ ṣìlá wọn gbọ́dọ̀ bó kẹjẹ mọ́. ẹ̀jẹ̀ ci a kawo karan da kuma a kira ranka daidai a ibada a ga ya ji abin da masu jin daɗi ba abin da ya ci. ìjọba bàbá Bọ́lá mẹ́rin Tinubu ìjọba bàbá Bọ́lá mẹ́rin Tinubu bá sọ fún ó fi òfin gbà yẹn kéèyàn gbé níbi tó bá wù Nàìjíríà àwọn níta náà fọwọ́ sí ṣùgbọ́n ọ̀tọ̀ bá ti wá ní òní bá wa fi àlàáfíà gbé ẹ mọ̀ jí wa gbé ni ẹ mọ̀ pa wá ẹ mọ̀ polóyún pa kúkúrú pa gígùn ẹ nílé bá wa gbé ẹ kò bí àwọn ọ̀dẹ igbó dẹ̀ rẹ àgbẹ̀là iṣẹ́ oko làwọn bàbá tí wọ́n ń ṣe ń bí ẹ lè jí wa gbé ẹ̀rín amó àló ta fún yín ẹ fìlú wa lẹ̀ ni ẹ rẹ̀ nífẹ̀ẹ́ ara rẹ lọ pàápàá sọ fún ẹ bá ṣe dé fún ẹ ṣàwùjọ ẹ. Tinubu zai so su bala kowa da kowa ba wata yin ore mutum bai so su bin lahiya a kore shi za a kore shi a cikin ni dai ina faɗa ba mutane zan faɗa ba su fiye bai doko zan faɗa ba su zan kira mitin kamar yadda aka zo gida ko mitin ko ko ba mu ba sọ̀rọ̀ kowa ga fuska ka ji abin da ya faru akan ranka da ya so daga Ibadan ko ne so ne ka san ai sata wani na ji mu ku an ai sata wani yaro kanana yaro ne wani da cijo ai sata kuma ba su saurin da suka je da shi ba akwai lokacin da an kai sata mutum uku a can yago ko ba ka ba an kai musu kudi ba an kashe guda mai ciki ba ciki an kashe shi na ji labari no bile ne oloyin to to kai ma yanzu ka san in wannan su yaranka
duk abokin da yana da shi ko ina ma kamata daga nan yanzu ma ka ga musu yanzu ka so ka kore su ma ka kore su ba abin da ka san kai da ci ka san wannan abu shi zai kawo maka kai da cijo ne ko ba haka ba to in yaro kanana ya ji an kawo maka abin da bai da cewa ka san kai da cijo za ka kama ko ba haka ba za ka kama kuma ga shugaban mu yanzu na yaro ko guda ai ni kadai ne haka wannan yaro ba yanzu ga shugaban Najeriya ba ko ba haka ba sai da shine ko Obawa ne bai san shi ba cikin gari na sani duk wanda zai zo ya mutu ne in bai san shi ba na san haka yake daga ganin shi guda duk inda na ganci ko hoton shi wallahi zan gane shi na san ko na san kaga maka nan gari cikin kaju ka ga mashi kuma wajen kuma ba mu so ko guda mu akwai labari wanda ya ji an daure kuma ya ji an daure wani yara na ne suka kunshe shi yara na yara shi bane su abin ga su mai wuro tare suka je suka bayyana su wuro tare suka je ba yara ka bane àwọn ọmọ wọn sọ àwọn ọmọ biro ko wa nbi ọmọ lọmọ tí lokutin da ko mo ne bimo biro tó bá jẹ́ pé aba ni sásìkò ọmọ yẹn máa kú síbẹ̀ aba ni sásìkò ọmọ yẹn máa kú ní bàbá wa gbogbo ru bàbá yẹn kó dúpẹ́ fọ́lọ́run pé àwọn bàbá alhamdulillah dúpẹ́ fọ́lọ́run alhamdulillah kuma na gode mashi kuma mu ji kamar dúpẹ́ yaro ka ọmọ tí so ha babuna kó dúpẹ́ fún Ọlọ́run àti pé alhamdulillah àwọn bàbá wa Bọ́lá